èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí 13. lọ́jọ́ tí ọbáfẹ́mi awólọ́wọ̀ di Premia nìbàdàn, adélábù tilẹ̀kùn Oke-Mapo mọ́, ó ní ò gbọ́dọ̀ wọlé. nígbà tí àwọn aṣáájú ẹgbẹ́ NCNC àti adégòkè adélábù pàápàá yóò fi gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí aláàfin ìlú Ọ̀yọ́ ọba Adéníran, ọ̀rọ̀ náà ti bàjẹ́ kọjá àtúnṣe. wọ́n ti gbé aláàfin kúrò nìbàdàn, wọn ò sì jẹ́ kó padà sí Ọ̀yọ́ mọ́ rárá. ní gbogbo ọjọ́ náà, àwọn ọmọ ẹgbẹ́ NCNC wọ̀nyí kò tí ì mọ ibi tí wọ́n gbé ọba náà lọ. ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà rọrùn fún àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ ni pé lóòótọ́ adélábù jẹ́ aṣáájú ẹgbẹ́ NCNC nìbàdàn àti ní ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé òun ni alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn àti gbogbo agbègbè ẹ̀. síbẹ̀ ọwọ́ ẹgbẹ́ AG Action Group, ẹgbẹ́ ọlọ́pẹ, ní àṣẹ ìjọba tó ga jù lọ wà. ṣé àwọn ni wọ́n ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù lọ nílé ìgbìmọ̀? àwọn náà ni wọ́n sì ní gbogbo àwọn mínísítà tó ń ṣàkóso ìjọba Western Region yìí. ọbáfẹ́mi awólọ́wọ̀ fúnra ẹ̀ sì ni mínísítà fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ohun gbogbo tó jẹ mọ́tọ̀rọ̀ oyè. òun tún ni olórí iṣẹ́ ìjọba gbogbo, ìyẹn ni pé òun ni aṣáájú gbogbo àwọn mínísítà tó kù. òun ló sì dàbí igbákejì òyìnbó tó ń ṣe gómìnà níbẹ̀. ṣé òun ló lórí ẹgbẹ́ ọlọ́pẹ? nípa báyìí, bí wọ́n bá fẹ́ fi ètò àti àṣẹ ìjọba tó ní, abẹ́ Awólọ́wọ̀ gan ni adélábù wà. ọwọ́ ẹ̀ ló sì ti yẹ kó máa gba àṣẹ ohun tó bá fẹ́ ṣe. ṣùgbọ́n àgùnfọn ni adélábù, òun ò forí balẹ̀ fẹ́nìkan. àti pé odò tó bá ti ojú ẹni kún ní ọ̀rọ̀ òun àti Awólọ́wọ̀. ó mọ̀ pé kì í ṣe odò Awólọ́wọ̀ ni yóò gbé òun lọ. àwọn Awólọ́wọ̀ náà mọ̀ ọ́ ṣá o, àyágbọ́n ògún gbègbọ́n ni wọ́n jọ ń ṣe fúnra wọn. èyí ló ṣe jẹ́ pé wọ́n ti wá ọba Adéníran kúrò nìbàdàn kí ọ̀rọ̀ náà tó ta sí ẹnikẹ́ni létí nínú wọn. ṣùgbọ́n síbẹ̀ náà, ìbínú adélábù ru sókè nígbà tí ohun tó ṣẹlẹ̀ sí aláàfin dé etí ẹ̀. ó bínú rẹ́kẹrẹ́kẹ́ sí Awólọ́wọ̀, ó múra láti gbẹ̀san. ṣé kìí ṣe nítorí pé ọba Adéníran jẹ́ aláàfin Ọ̀yọ́ nìkan ni ọ̀rọ̀ náà ṣe ká adélábù lára? aláfẹ̀yìntì ẹgbẹ́ NCNC, ìyẹn ẹgbẹ́ alákùkọ tàwọn adélábù yìí ni ọba náà. wọ́n sì ti mọ̀ wípé tó bá wà lẹ́yìn àwọn lè gbá eégún lójú kí àwọn ta òòṣà láyà nílùú Ọ̀yọ́. kò sẹ́nìkan tí yóò mú àwọn sí i. àwọn Awólọ́wọ̀ náà mọ èyí, nítorí ẹ̀ gan-an ni wọ́n ṣe fi ìkanra mọ́ aláàfin. yàtọ̀ sí ti ìyẹn, àna adélábù ni aláàfin. kó sì wáá jẹ́ nígbà tí kò tí ì pé oṣù kan tí wọ́n ṣe ìgbéyàwó ní irú aburú bẹ́ẹ̀ yóò bá bàbá ìyàwó rẹ̀. ọ̀rọ̀ náà bà á nínú jẹ́ gidigidi. nítorí bẹ́ẹ̀, ọjọ́ kejì ni wàhálà ti bẹ̀rẹ̀ nìbàdàn. TOS Benson àti Festus Edda, àwọn aṣáájú ẹgbẹ́ alákòókò méjì wá láti Èkó síbàdàn. àwọn náà wá ṣe campaign nítorí ìbò tó ń bọ̀ ní o. ṣùgbọ́n ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó bí wọn nínú, wọ́n sì ń wá ọ̀nà láti kọra mọ́ Awólọ́wọ̀. nítorí ẹ̀ ni wọ́n ṣe gba iwájú ilé ẹ̀ kọjá, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kọrin òwe burúkú burúkú bú. àwọn olóṣèlú kì í ṣèyàn dáadáa kan o. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í bá wọn lójijì. Ọlọ́run ló mọ ibi tí àwọn Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ ti rí àwọn jàǹdùkú ṣàjọ lójú ẹsẹ̀. nítorí bẹ́ẹ̀, nígbà tí àwọn tí wọ́n ń ti ọ̀nà Èkó bọ̀ yóò fi dé ilé Awólọ́wọ̀ ní Òkè Àdó pẹ̀lú orin òwe wọn, àwọn eruku ti ń dúró dè wọ́n ní gbangba. bí àwọn ọmọ ẹgbẹ́ NCNC yìí ṣe yọ lọ́ọ̀kan sílé Awólọ́wọ̀ ni òjò òkó bẹ̀rẹ̀ sí rọ̀ sáàrin wọn. wọn ò sì tètè mọ̀ pé àwọn kan wà tí wọ́n ń ju òkò lù wọ́n. nígbà tí wọn yóò sì fi rí wọn, wọ́n ti kàn wọ́n lára pẹ̀lú àwọn ohun ìjà oríṣiríṣi. ṣùgbọ́n Ìbàdàn kì í ṣe ibi tí èèyàn yóò ti dán pálapàla bẹ́ẹ̀ wò lójú adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì, nítorí amúra ìjà bí ẹni tó mọ̀ tẹ́lẹ̀ ni. àwọn tọ́ọ̀gì tó kó lọ sí Ọ̀yọ́ lánàá kò tí ì tó ká tán. nígbà tí àwọn kò sì rí iṣẹ́ gidi ṣe ní Ọ̀yọ́ tí wọ́n lọ, inú wọn ò tí ì dùn tó. orí ìrònú ohun tí wọn yóò ṣe ni wọ́n sì wà nígbà tí ariwo kàn wọ́n lára pé ohun tí adélábù sọ ti ṣẹlẹ̀. àwọn tọ́ọ̀gì Awólọ́wọ̀ ti kọlu àwọn NCNC lókè Àdó. kíá làwọn ọmọ adélábù kú sí mọ́tò àgbárígò ńláńlá, wọ́n sì ń wa mọ́tò náà lọ tagbára sí ọ̀nà ilé Awólọ́wọ̀ lókè Àdó, níbi tí iná ìjà ti ń jó lọ́wọ́lọ́wọ́. kí wọ́n tó dọ̀hún ṣá, ìròyìn ti kan Awólọ́wọ̀ àti àwọn èèyàn tiẹ̀ náà pé àwọn ọmọ adélábù ti ń bọ̀ o. kíá làwọn náà sì wá àwọn ọmọ ọ̀tá kún àwọn jàǹdùkú tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀. ní gbogbo nǹkan bá di rúdurùdu. kíá làwọn èrò ìwòran
àti àwọn ọmọ ẹgbẹ́ tí ò láyà gbèsè ti sá lọ pátápátá. Ọ̀rọ̀ náà sì wá kù sáàárín àwọn ọmọ ọ̀tá méjì, wọ́n fẹ́ fi àgbà han ara wọn. Àwọn èèyàn tí wọ́n ṣáládà kò pọ̀ tó àwọn tí wọ́n ṣáláàké, bẹ́ẹ̀ làwọn tí wọ́n lù ní igi lẹ́yìn ọrùn kò tó àwọn tí wọ́n lù ní kùmọ̀ lórí tí iwájú orí wọn sì yọ gọmbọ. Ìjà náà le débi pé ní ọjọ́ kejì, aṣojú ìjọba òyìnbó nìbàdàn D.A. Murphy pé ìpàdé ọ̀gá àwọn ọlọ́pàá àti tàwọn D.O. ìyẹn àwọn district officers. Bẹ́ẹ̀ ló pe àwọn aṣáájú ẹgbẹ́ NCNC bíi D.K. Olúmòfin àti C.N. Ekwuasi, tí àwọn ẹgbẹ́ Action Group náà sì rán Agúnbí Adébámiṣé, T.L. Oyèṣínà àti S.L. Dúró Ṣàrọ́wá. Òyìnbó àti àwọn ọlọ́pàá náà fẹ́ mọ ohun tó fà á táwọn tọ́ọ̀gì fi wá di ara ìjọba Western Region, tó sì wá di pé kò sí ibì kan tí àwọn èèyàn lè rìn sí mọ́. Àwọn tọ́ọ̀gì olóṣèlú kò ní jẹ́ kí wọ́n lọ lálàáfíà ara. Àwọn olóṣèlú náà kò rí nǹkan gidi wí. Ó sì dàbí pé àwọn òyìnbó mọ̀ pé apá àwọn tí àwọn pè wọ̀nyí kò ka ohun tó wà nílẹ̀ náà. Òun ló bá sọ̀rọ̀ náà fún gómìnà Western Region. Gómìnà òyìnbó yìí ló pe ìpàdé àwọn àgbààgbà òṣèlú yìí. Ó pe ỌBAFẸMI Awólọ́wọ̀, T.O.S. Benson, Ọọ̀ni Ilé-Ifẹ̀, S.L. Akíntọ́lá, Festus Edda àti Adétòkunbọ̀ Adémọ́lá. Wọ́n pe Adelabu pẹ́ńkẹ́lẹ́mẹ́sì sí i, ṣùgbọ́n ó ní òun ò fẹ́ bá Awólọ́wọ̀ jókòó rárá síbì kan náà. Ṣé ọjọ́ kẹrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ àná ẹ̀ kúrò nípò Aláàfin ni? Ọjọ́ náà ni wọ́n fi pàdé sí. Òyìnbó pé kò dáhùn o. Àwọn èèyàn dúdú náà pé ó ní ìjókòó kò ní pa òun pẹ̀lú Awólọ́wọ̀ pọ̀ níbì kan. Ó ní gbogbo ohun tí wọ́n bá fẹ́ sọ níwọ̀n ìgbà tí T.O.S. Benson tí í ṣe olórí NCNC láti Èkó ti wà níbẹ̀, kí wọ́n máa sọ, òun yóò sì fara mọ́ ọ̀rọ̀ náà àti ìpinnu tí wọ́n bá ṣe. Níbi ìpàdé yìí ni wọ́n ti mọ̀ pé ìbò tó ń bọ̀ àti ìjà tí wọ́n ń jà lọ́yọ̀ọ́ àti yíyọ tí wọ́n yọ Aláàfin ló fa wàhálà. Níbẹ̀ ni wọ́n sì ti ṣe òfin pé kí ẹgbẹ́ alákùkọ má dènà de ẹgbẹ́ ọlọ́pẹ mọ́. Bí àwọn ọmọ ẹgbẹ́ NCNC náà bá sì ti sọ pé ibì kan làwọn fẹ́ lò fún ìpolongo ìbò àwọn, kí àwọn ọmọ ẹgbẹ́ Action Group má débẹ̀ o. Kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kí wọ́n má sì ṣe lu àwọn jàǹdùkú mọ́, nítorí àwọn tọ́ọ̀gì tí wọ́n ń lò yìí wọn yóò kó wàhálà bá wọn lẹ́yìn ọ̀la. Lẹ́yìn ìpàdé, Awólọ́wọ̀, Benson, Akíntọ́lá àti Festus Edda fọwọ́ sí ìwé àdéhùn pé ẹgbẹ́ àwọn méjèèjì, ìyẹn ẹgbẹ́ ọlọ́pẹ àti ẹgbẹ́ alákùkọ, kò ní bá ara wọn jà mọ́, àwọn ò sì ní dá wàhálà sílẹ̀ níbì kankan. Ṣùgbọ́n irọ́ náà ni o. Bí ìbò tí wọ́n fẹ́ dì ní ìparí ọdún náà ti ń súnmọ́lé, bẹ́ẹ̀ ni wàhálà ń pọ̀ sí. Gbogbo ọ̀nà ni Adelabu ń wá láti yẹpẹrẹ Awólọ́wọ̀ kó tó di pé ọjọ́ ìbò náà dé rárá. Bákan náà sì ni Awólọ́wọ̀ ń ṣe gbogbo ohun tó lè ṣe láti rí i pé kí ọjọ́ ìbò yìí tó pé òun ti kán ìyá apá Adelabu. Gbogbo gàràgàrà tó sì ń ṣe, òun ti dá a jókòó síbì kan. Nítorí ẹ̀ náà ló ṣe jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n bá òyìnbó ṣèpàdé tí wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn, ọ̀rọ̀ náà kò tán síbẹ̀. Ojúmọ́ kan ìjà kan ni. Ọ̀sẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì sí ìjà. Ṣùgbọ́n níbikíbi tí wọ́n bá ti pàdé nìbàdàn, kò sí bí àwọn jàǹdùkú àwọn ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ yóò ti pọ̀ tó, wọn yóò sá lọ gbẹ̀yìn fún àwọn ti Adelabu ni. Nítorí olè kì í ṣẹgbẹ́ àjẹ́, gbogbo ẹrù tí àjẹ́ bá ní ṣe ọjọ́ kan báyìí ni olè yóò kó lọ. Adelabu kan, Ìbàdàn kan ni. Nígbà tí ìbò náà ń kù sí dẹ̀dẹ̀, Adelabu ti àwọn Awólọ́wọ̀ ṣiṣẹ́. Ó tì wọ́n sáré, ó wá yọ ìjánu kúrò lẹ́sẹ̀ wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé Adelabu kéde níjọ́ kan pé gẹ́gẹ́ bí ìlérí tí òun ti ṣe kí òun tó wọlé bí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn, òun ti ṣetán láti ṣe àtúnṣe sí ọ̀rọ̀ owó orí o. Àwọn yóò gbé ètò owó orí tuntun jáde. Pọ́kán ni àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ han ilé yìí ni àwọn ẹgbẹ́ ọlọ́pẹ bá ń gbé kiri. Wọ́n ní Adelabu ti gba gbogbo owó tán, ó ti ná tán, ó wá fẹ́ ni àwọn ará ìlú lára nípa owó orí. Ẹgbẹ́ ọlọ́pẹ ní ohun táwọn ń sọ ló délẹ̀ yìí o, pé bí àwọn bá wọlé, bó bá jẹ́ àwọn làwọn wà níjọba ni, owó orí kékeré làwọn yóò máa gbà lọ́wọ́ àwọn mẹ̀kúnnù, àwọn ò sì ní wọn lára rárá. Ọ̀rọ̀ àwọn Awólọ́wọ̀ yìí àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ bí ìgbà tí ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tó sọ pé ẹ̀ẹ́dẹ́ tí ẹnìkan wá fọn fèrè tó ń pariwo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin, bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ni tòun fẹ́ wí, ṣé òun mọ̀ ni? Ariwo pé Adelabu fẹ́ fi kún owó orí ni wọ́n ń pa kiri, tí wọ́n sì ń sọ pé bó ṣe ìjọba tàwọn ni, wọ́nba owó orí tí àwọn ń gbà yẹn náà làwọn yóò máa gbà lọ. Adelabu rẹkẹ wọn dáadáa, ó jẹ́ kí wọ́n pariwo ọ̀rọ̀ náà kó wọ̀ wọ́n létí
lẹ́yìn náà ló wá lọ sórí rédíò tó wá ń pariwo pé ìjọba òun ò ní gba owó orí lọ́wọ́ àwọn èèyàn ìlú o, ọwọ́ àwọn èèyàn tó ń ṣèjọba tí wọ́n kọ́lé tí wọn ò san owó ilé tó yẹ kí wọ́n san fún ìjọba àti àwọn iléeṣẹ́ ńláńlá tó jẹ́ àwọn náà ni wọ́n bí iléeṣẹ́ tobacco, iléeṣẹ́ reluwé táwọn òyìnbó ń ṣàkóso àti àwọn iléeṣẹ́ àwọn òyìnbó kọ̀rá, àwọn tí àwọn fẹ́ gba owó orí lọ́wọ́ wọn nìyẹn o. ńláriwo bá ta láàrin ìlú ńláwọn èèyàn bá ń jó kiri tí wọ́n sì ń pariwo orúkọ Adelabu. Kò sí orin tí wọn kò kọ fún Adelabu tán. Ọ̀kan nínú àwọn orin náà ni yóò gbà wá lọ́wọ́ wọn, yóò gbà wá lọ́wọ́ wọn, Adelabu ni yóò gbà wá lọ́wọ́ wọn, àwọn ẹlẹ́sẹ̀ òsì méjì abara gíẹ́gíẹ́ yóò gbà wá lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ náà ká àwọn Awólọ́wọ̀ lára nítorí ibi tí Adelabu bá yọ sí wọn yìí ò dáa. Ìbò tí àwọn fẹ́ dì láti yan àwọn aṣojú lọ sí Èkó kò pé oṣù méjì mọ́. Bí irú àbùkù báyìí bá sì tún kan Awólọ́wọ̀ àti ẹgbẹ́ ọlọ́pẹ, bóyá ni kì í ṣe Adelabu ni yóò tún kó gbogbo àwọn aṣòfin ránṣẹ́ sí Èkó. Èyí tó sì burú jù ni pé òun náà fẹ́ di aṣòfin Èkó. Nígbà náà ni kinní kan tún ṣẹlẹ̀. Nínú òfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe, ìjọba òyìnbó ti fọwọ́ sí báyìí pé kí àwọn ọmọ onílùú máa ṣe ìjọba fúnra wọn láì ní ọwọ́ àwọn òyìnbó nínú. Lóòótọ́ àwọn òyìnbó yìí yóò wà níbì kan o, wọn yóò máa pè wọ́n ní gómìnà, ṣùgbọ́n wọn kò ní láṣẹ kankan lórí ẹni tó bá ń ṣèjọba tí wọn yóò máa pè ní Premia. Ẹni náà ni yóò máa ṣèjọba ẹ̀ lọ, òun ni yóò máa yan àwọn mínísítà ẹ̀, gbogbo ètò tó bá sì wà lọ́kàn ẹ̀ pátá ni yóò máa ṣe nílé ìjọba. Ohun tó kàn ṣẹlẹ̀ kò ju pé bí Premia bá ṣe àṣemáṣe, gómìnà yìí lágbára láti yọ ọ́ nípò tí yóò sì ṣètò ìbò tuntun fún ẹlòmíì láti gba ìjọba. Ṣùgbọ́n yàtọ̀ síyẹn, gómìnà òyìnbó náà kò lágbára míì lórí Premia àfi kó fún un nímọ̀ràn nìkan ni. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé wọn ò ṣètò ìbò tuntun láti yan Premia o. Ìbò tí wọ́n ti dì láti ọdún 1951 náà ni wọ́n lò. Ṣé ìbò náà ni àwọn Awólọ́wọ̀ àti Adelabu fi di ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní oṣù kínní ọdún 1952. Àti nítorí pé ẹgbẹ́ ọlọ́pẹ ló ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ náà ló fi jẹ́ pé ẹgbẹ́ náà ló ń bá òyìnbó ṣèjọba. Ìbò náà ni wọ́n lò. Ìyẹn ni pé ẹgbẹ́ ọlọ́pẹ tó ti ń ṣèjọba tẹ́lẹ̀ náà ni wọ́n mú láti fa olórí ìjọba tuntun kalẹ̀, ìyẹn Premia. Níwọ̀n ìgbà tó sì ti jẹ́ pé olórí ẹgbẹ́ tó bá pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin náà ni yóò di Premia yìí, bí òfin tuntun náà ti bẹ̀rẹ̀ ni wọ́n kéde pé Awólọ́wọ̀ ti di Premia o. Ọ̀rọ̀ náà kò bá Adelabu lára mu rárá. Àmọ́ bóyá ọ̀rọ̀ náà bá a lára mu o, bóyá kò bá a lára mu o, ìyẹn ò kan àwọn tí wọ́n ṣe òfin tuntun náà. Ohun tó wà nínú òfin ni wọ́n tẹ̀lé ní tiwọn. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 1954, àwọn òyìnbó fi Awólọ́wọ̀ jẹ Premia nìbàdàn. Ọkùnrin náà sì di olórí ìjọba Western Region pátápátá. Kíákíá ni Agbájé àti àwọn ọmọ Ìbàdàn tó kù ti gbé ìgbìmọ̀ aláyẹyẹ kan dìde. Wọ́n sì ṣètò ìsìn ìdúpẹ́ àti àríyá gidi fún Awólọ́wọ̀. Wọ́n á fi gbogbo ẹ̀ sí ọjọ́ 4 oṣù kẹwàá náà. Wọ́n ní bí wọ́n bá ti búra fún Awólọ́wọ̀ tán ni gbọ̀ngbọ̀ yóò sọ. Bí ènìyàn yóò bá ṣe irú ayẹyẹ bẹ́ẹ̀ tí yóò gbayì ní Ìbàdàn, Oke-Mapo nìkan ló lè lọ. Nítorí ẹ̀ náà ni àwọn tó ń ṣètò ayẹyẹ náà ṣe kọ̀wé sí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn lókè-Mapo, Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Adelabu gba ìwé, ó ní kí akọ̀wé sáré kọ ìwé míì sí àwọn Awólọ́wọ̀ pé lọ́jọ́ tí wọ́n ń wí yẹn o àti ibi tí wọ́n ní àwọn fẹ́ lò yẹn o, ààyè ò lè sí fún wọn o, nítorí àwọn náà fẹ́ lo bẹ̀ níjọ́ náà o. Wọ́n ní kí Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ wá ibòmíì ṣe ayẹyẹ wọn o. Bẹ́ẹ̀ ni Adelabu sọ pé kí àwọn ọlọ́pàá ti gbogbo géètì tó wọ Òkè-Mapo lọ́jọ́ tí wọ́n fi Awólọ́wọ̀ jẹ Premia. Bí àwọn Awólọ́wọ̀ sì ti ṣe ìsìn ìdúpẹ́ tán ní ṣọ́ọ̀ṣì, ìyẹn ní ṣọ́ọ̀ṣì St. Peters ni wọ́n ń bọ̀ ní Òkè-Mapo. Bẹ́ẹ̀ Adelabu ti ti gbogbo ilẹ̀kùn pa. Kí ló wá ṣẹlẹ̀? Nídìí èyí ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.